Omoluka lórúkọ mi lẹ́ẹ̀kan sí etí òkun àjàṣẹ́ la wà yìí nílùú Kútọ̀nù. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà níbí lẹ́ni. Lára àwọn ẹ̀bùn pàtàkì ńlá tí Ọlọ́run fi jogún fún ìran Yorùbá òun lẹ́ ń wò yìí. Ẹ wo omi òkun yìí tó bá jẹ́ lóyìnbó tó bá jẹ́ àwọn tọ́kì ló ní wọlé tàbáwọn orílẹ̀-èdè kan wọ́n á ti jẹ lọ wọ́n á ti fi omi dára. But ẹ má wọ́rì eléyìí tọmọ ẹlẹ́ran wa ń jẹun ẹ jẹ́ ká gba Yorùbá nation kan nígbà tá a bá gba Yorùbá nation ẹ ríran wò rẹ́rẹ́ márùn-ún. Yorùbá nation is going to be one of the best in the world, in the whole universe. Lágbára Ọlọ́run, we will rule Africa, we will rule the world. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀, Yorùbá ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Omoluka yín nìyẹn jàre. Ẹ bá mi pín, ẹ bá mi ṣí, ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube, ẹ bá wa pín etí òkun àjàṣẹ́ la wà yìí ní ìlú Kútọ̀nù. Ẹ bá wa pín ẹ̀yin Omoluka fún ọ̀sẹ̀ ní tí ẹ ṣí ẹ bá wa pín. A kàn wá síbi ní ohun tí ìwà ṣètò ń bá máa mú ètò àwọn aṣẹ́lẹ̀kùnrẹ́rẹ́ a máa ṣe interview fáwọn èèyàn lọ́tún lọ́sí lẹ́ẹ̀kan ní méjì. A máa ṣe interview fún wọn. Ṣé ẹ rí bí kinní yẹn bó ṣe ń ṣe? Ṣé bó ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tó ṣáà ń bínú tó ń ru sókè tó ń ru sódò? Àwọn gan inú wọn ò dùn, inú òkun igan ò dùn torí pé kí ni gbogbo ohun tó yẹ kí ìran Yorùbá ṣe káwọn ká fi máa jẹ àǹfààní gbogbo ẹ̀ làwa Yorùbá ò rí. Bẹ́ẹ̀ gan rí bẹ́ẹ̀ tìbínú ló fi ń dìde tó fi ń ṣe. Nígbà jẹ́ pé n tó yẹ káwa Yorùbá ó ṣe ká fi máa jẹ àǹfààní ẹ̀ àárí jẹ́ ọmọ ẹlẹ́ran jẹ́gun ni ọmọ aláṣọ ń wà kísà. Yorùbá ìyanu máa ṣẹlẹ̀ láìpẹ́. Yorùbá nation will be great. Nígbà bá gba Yorùbá nation wa ẹ ríran wò rẹ́rẹ́ márùn tukú máa hù ẹ̀jẹ̀ ń dè mọ́bẹ̀. Lẹ́ẹ̀kan sí Omoluka ni mò ń jẹ́ bá mi pín ẹ̀yin ti YouTube ẹ̀yin ti Facebook ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ. This is your Omoluka létí òkun àjàṣẹ́. Ẹ̀bùn ni ó tí Ọlọ́run fún ìran Yorùbá. Bó ṣe wà láti bí bó ṣe wọ Badagry nìyẹn. Láti Badagry ó wọ Èkó wọ Lẹ́kì wọ gbogbo ẹ̀. Láti Èkó ó wọ Ìjẹ̀bú waterside. Láti Ìjẹ̀bú waterside ó wọ Ondo state lọ yẹn ní Gbọ́kọ̀dá ní gbogbo Ondo state. Lẹ́yìn yẹn ó ṣàn kúrò níbẹ̀ ó lọ sí Warri pátápátá lọ sí Warri. Ẹ rí pọ́lọ́run nífẹ̀ẹ́ wa. Odò àwọn sí tẹ̀ ń wò wọ̀nyí kì í dẹ̀ ṣe ordinary deep just ordinary sea. Àwọn deep sea pọ̀ nínú ẹ̀ tó jẹ́ pé tá a bá parí seaport ẹ̀ náà tá a parí àwọn tourist attractions tó yẹ ká ṣe síbẹ̀ by then all over the world ló máa fẹ́ wá sílẹ̀ Yorùbá pé à ń lọ sí ilẹ̀ Yorùbá fẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Gbà Ọlọ́run kẹ́ Yorùbá ó pọ̀ jù. Ẹ wò lẹ́ẹ̀kan sí kí n tó round up ẹ bá wa pín ẹ̀yin ti YouTube ẹ̀yin Facebook ẹ̀yin Omoluka yín ẹ wojú mi dáadáa ibi nìyẹn. Òkun yẹn fẹ́ wá mo rọra ta kété sókè bí jẹ́ kó fẹ́ dọ́dọ̀ mi. Ó ń bínú bọ̀ abẹ́rẹ́ kan ó ń bọ̀ tìbínú ẹ̀rí Ọlọ́run àtòbí lọ́ba o. Mo fẹ́ gba kìkì àdúrà kan fún ẹ. Ṣé rí bí ìjì omi òkun yìí bó ṣe fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó fi iṣẹ́ agbára Ọlọ́run hàn. Kò sí ẹni tó débi tí ò yà lẹ́nu pé Ọlọ́run agbára ẹ̀ ló tó yìí. Bí Ọlọ́run ṣe máa fi ọ̀rọ̀ ẹ bó ṣe máa fi ya àwọn ọ̀tá ẹ̀ lẹ́nu nìyẹn. Bó ṣe máa fọ̀rọ̀ mi ya àwọn ọ̀tá mi lẹ́nu nìyẹn. I'm not a pastor. But mo sọ ní gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó yàn mí tó pè mí tó sọ pé Omoluka oníṣẹ́ ṣe lásìkò yìí ó ní kú ṣáájú òkú ẹ̀mí ní kú ṣáájú òkú mi. Ọlọ́run máa jẹ́ kí ire Yorùbá nation yẹn kó ṣojú ẹ̀mí mi. Ìyẹn tó bá fẹ́ ire fún Yorùbá ni o. Ẹni bá fẹ́ ire fún Yorùbá ó di dandan kó ṣe rere. Bless you. Omoluka is my name once again. Thank you very much. Share it o. Ẹ má ṣàlàyé ṣe ẹ tẹ́ bá ṣí ẹ má bínú o. Màá sọ fún òkun o. Òkun tó ń bá ṣí ẹ má bless wọn dáadáa o. Ọ̀gá bá ti ṣí ẹ dáadáa bless wọn rẹpẹtẹ. Almighty God iṣẹ́ Ọlọ́run ni ṣe.